ẹ rí i pé a ti sọ̀rọ̀ nípa iléeṣẹ́ ọlọ́pàá àti community. Ṣé wàá rí community policing? Ó jẹ́ àgbékalẹ̀ kan tá a pè ní proactive initiative. Kò tó jẹ́ pé yóò yàtọ̀ sí reactive initiative tí à ń lò. Tó wà nílẹ̀. Proactive initiative ni pé ní ti reactive ni tí n bá kọ́kọ́ ṣàlàyé reactive ó ní àṣà pé bẹ́ẹ̀ni ẹ̀ dà mí lóògùn màá fọ́ lẹ́yìn. Ṣé ẹ mọ̀ pé àkọ́kọ́ dúró de káàdì ọdún ògùn nùnà ká tó wá máa fọ́ lẹ́yìn. Ó ti bà nǹkan jẹ́. Ẹyin bá a fọ́ ẹyin mẹ́wàá kò dànù tó dànù. Ẹyin yẹn gáàsì mọ́tò lè rí fọ́. Ṣùgbọ́n àníkádìí ẹ tó dà mí lóògùn nù jẹ́ nílé sọ́hùn. Ó máa bá tiẹ̀ lọ. In a proactive. Now bó ni ọ̀rọ̀ ló bí community policing? Torí mo sọ fún yín nínú community policing nínú community ní tí à ń bá bọ̀ gan dúró lórí igun mẹ́ta. Èkínní náà ojú wo ni àwọn aráàlú fi ń wo aláṣẹ? Ẹlẹ́ẹ̀kejì ọ̀nà wo ni wọ́n ń gbà yanjú aáwọ̀? Ẹlẹ́ẹ̀kẹta ni pé kí ni àṣà wa kí ló tẹ́wọ́ gbà? Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube.